Ẹ káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò ló ń dé sétí ìgbọ́ yín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó orí ìwé ìròyìn náà. Michael jí ara rẹ̀ gbé o láti gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Cynthia Níjẹ̀kù béèrè fún ìrànlọ́wọ́ lórí àrùn jẹjẹrẹ tó ń bá a fínra. Mo ní ìdádúró fún odidi ọdún 15 kí n tó bí ọmọ mi. Jakejado àgbẹ̀ ló sọ bẹ́ẹ̀. Òkú obìnrin kan ní ilé ìgbọ̀nsẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Lórí ikú Oyèṣíkù, àwọn afurasí mẹ́ta wọ́n fi ojú ba ilé ẹjọ́. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Michael jí ara rẹ̀ gbé o láti gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Michael James wà ní àhámọ́ àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn pé ó jí ara rẹ̀ gbé. Mílíọ̀nù 25 náírà ni ó fẹ́ gbà lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ owó ìtúsílẹ̀. Ọmọ bíbí ìpínlẹ̀ Èdó ni Michael, àmọ́ Delta ló tẹ̀dó sí. Ó ṣàlàyé pé gbèsè tí òun jẹ tí òun sì mọ bí òun ṣe lè san padà ló mú kí òun hùwà bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ láti ẹnu Jakejado, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta, lọ́jọ́ kìíní oṣù yìí wọ́n wá Michael gbé lọ dalẹ̀ ìgboro. Ó ṣe da ilẹ̀ náà lù tán, ó kọ̀ láti padà sílé, ó sì ń gbé lọ. Ó pe ìyá rẹ̀ pé wọ́n ti jí òun gbé o, kí wọ́n fi mílíọ̀nù 25 náírà ránṣẹ́. Lẹ́yìn náà ló pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Nígbà tí òjò fẹ́ rọ̀ ni ó gbé ọ̀kadà kúrò níbi tí ó wà lọ sí apá ibòmíràn. Ó tún pe ìyá rẹ̀ pé kí ó fowó ránṣẹ́ nítorí wọ́n ń lu òun. Ìyá rẹ̀ dá lóhùn pé àwọn ọdẹ àdúgbò wọn ti jáde láti wá gbà á sílẹ̀. Kò gbé aago rẹ̀ mọ́ lẹ́yìn èyí o. Nígbà tó rí pé wọn kò ní fi owó ránṣẹ́, tó kúrò níbi tí ó wà lọ sí ibòmíràn, ó sì pe ìyá rẹ̀ pé òun ti sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́. Jakejado rí pé àwọn ọlọ́pàá sá mọ́ra nígbà tí wọ́n gba ìpè ìjínigbé náà. Wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn kó tó di pé Michael fúnra rẹ̀ jáde níbi tí ó gbé ara rẹ̀ pamọ́ sí. Cynthia Níjẹ̀kù béèrè fún ìrànlọ́wọ́ lórí àrùn jẹjẹrẹ tó ń bá a fínra. Òṣèrébìnrin ilẹ̀ wa tí orúkọ rẹ̀ jẹ́ Cynthia Níjẹ̀kù, ó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìrànwọ́ owó fún òun lórí àrùn jẹjẹrẹ tó ń bá a fínra. Cynthia ṣàlàyé pé ọdún 2023 ni jẹjẹrẹ náà bẹ̀rẹ̀. Ó ṣe iṣẹ́ abẹ, ó sì tọ́jú ara rẹ̀ kí má bàa tàn káàkiri, àmọ́ ní báyìí àrùn náà ti padà dé lákọ̀tun. Ó ti kúrò nínú ẹran ara rẹ̀ kan, ó sì ti wọ inú egungun. Ìpele tí àrùn náà wà báyìí yóò gbà tó $1,100 lóṣooṣù. Àwọn dókítà wípé jẹjẹrẹ náà ti wọ inú egungun rẹ̀, yóò sì nílò owó tó pọ̀ tabua. Cynthia sọ pé nínú ìfọwọ́sowọ́pọ̀ tó fi léde náà, wọ́n béèrè fún ìrànlọ́wọ́. Ó ní gbogbo ẹni tó bá lè ṣàánú òun ni kó ṣe, nítorí ọwọ́ òun méjèèjì ó ti wú, ọmú òun méjèèjì sì ti ń dùn òun pẹ̀lú. Òun kò sì tí ì fẹ́ kú báyìí. Kò sí iye tó kéré láti fi ràn mí lọ́wọ́. Cynthia ń gbogbo àwọn àrùn yìí ti gba gbowó lọ́wọ́ òun àti ti àwọn ẹbí òun. Ẹ ṣàánú. Mo ní ìdádúró fún ọdún 22 kí n tó bímọ. Jakejado àgbẹ̀ ló sọ bẹ́ẹ̀. Òṣèrékùnrin ilẹ̀ wa Jakejado àgbẹ̀ ṣàlàyé ìrìn àjò ìgbéyàwó rẹ̀ kó tó di pé ó bí ọmọ ìbejì. Jakejado ṣàlàyé pé ọdún 18 gbáko ni òun àti ìyàwó fi wojú Ọlọ́run kí ó tó fi ọmọ ìbejì bàtìràntì ta àwọn ọlọ́run. Ohun tí ojú rẹ̀ rí kò kéré. Láti ìbẹ̀rẹ̀ làwọn ẹbí òun kò ti fara mọ́ kí òun fẹ́ ìyàwó òun nítorí pé ìfẹ́ ọmọ ìlú àti ẹ̀yà àwọn àmọ́ òun kọ̀ jálẹ̀ òun sì fẹ́. Ìdádúró yìí jẹ́ nǹkan tó gbé ìgbéyàwó ìgbìmọ̀, àmọ́ òun dúró ti ìyàwó òun nítorí pé òun nífẹ̀ẹ́ rẹ̀. Òun dídì tọrọ ìbejì lọ́wọ́ Ọlọ́run ni lásìkò tóun wá ọmọ. Bó bá jẹ́ ẹlòmíràn ni yóò ti yapa, àmọ́ òun dúró ṣinṣin. Lẹ́yìn ọdún 18 Ọlọ́run dá a lóhùn, ó sì fún òun ní ọmọ ìbejì, ọkùnrin kan àti obìnrin. Àwọn ọmọ náà ti gbé ọdún 14 báyìí.
òkú obìnrin kan ní ilé ìgbọ̀nsẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ṣàdédé ni wọ́n bá òkú obìnrin kan ní ilé ìgbọ̀nsẹ̀ tí ilé ìjọsìn kan ní Calabar. Blessing Ayédè ni orúkọ obìnrin yìí. Ọjọ́ 29 oṣù Òkúdù ni wọ́n rí òkú rẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta tí àwọn òbí rẹ̀ ti wà. Ọmọ rẹ̀ Lisa Ayédè ló fi tó àwọn ọlọ́pàá létí pé ìyá òun ti padà sílé láti bí ọjọ́ mẹ́ta. Ìṣọlọ́pàá ìpínlẹ̀ Rivers pé àwọn ti gbé òkú náà lọ sí ilé ìgbókùúsí fún àyẹ̀wò láti mọ ikú tó pa, kò sì sí ojú ọgbẹ́ kankan lára rẹ̀. Lórí ikú Oyèṣíkù, àwọn afurasí mẹ́ta wọn ti fojú ba ilé ẹjọ́. Lórí ikú tó pa obìnrin Kìítọ́ Oyèṣíkù, ilé ẹjọ́ ti sọ àwọn afurasí mẹ́ta kan ti gbàgà. Ilé ẹjọ́ májísírèètì tó wà ní Ìsàbò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ kí àwọn afurasí mẹ́ta kan kí wọ́n lọ máa gba atẹ́gùn ní ọgbà àtúnṣe ìwà tó wà ní Ọba fún 100 ọjọ́ gbáko. Orúkọ àwọn afurasí náà ni Ṣódẹ̀dẹ̀ Ọlájùwọ̀n Philip, Ṣóbú Ọbáfúnṣọ́ àti Jakejado Ayọ̀lá. Adájọ́ O.T. Ẹ̀rúbánjọ pàṣẹ kí wọ́n wà ní àtìmọ́lé fún 100 ọjọ́ náà títí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ ní pẹrẹu ní ọjọ́ 10 oṣù Ọ̀wẹ̀wẹ̀ ọdún yìí. Ẹ̀sùn tí ìjọba fi kan àwọn mẹ́ta náà ni pé wọ́n ṣekú pa Kìítọ́ Oyèṣíkù, ẹni tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní iléeṣẹ́ amóhùnmáwòrán OGTV. Ní oṣù kẹfà ni wọ́n kan òkú Oyèṣíkù àti aṣọ́gbà rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Adétáyọ̀ Pẹ̀lúmi nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀. Ìṣọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ lábẹ́ àṣẹ kọmíṣánná wọn Bọ̀dé Ọ̀jájúní wípé ìwádìí fúnni yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí tí wọn kò sì ní fi igbá kan ọ̀kan nínú. Gẹ́gẹ́ bí àlàyé tí a gbà láti ẹnu Babáṣèyí Olúṣèyí, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, àwọn aráalé Oyèṣíkù wọ́n kófín òun ìgbèrègbè ní àyíká ilé rẹ̀. Wọ́n kàn sí àwọn ọlọ́pàá nígbà tí wọ́n dé ibẹ̀. Òkú aṣọ́gbà rẹ̀ ni wọ́n bá ní àbáwọlé tí wọ́n sì bá òkú Oyèṣíkù nínú yàrá rẹ̀. Àyẹ̀wò fi hàn pé àwọn ẹni náà wọ́n já ilẹ̀kùn wọlé ni wọ́n sì tún wọ ọkọ̀ rẹ̀ lọ. Bọ̀dé Ọ̀jájúní, kọmíṣánná ọlọ́pàá ṣèṣèyàn ní ìpínlẹ̀ Ògùn, wọ́n gbé oríyìn fún ikọ̀ ọlọ́pàá tó ṣe ìwádìí náà. Iṣẹ́ takuntakun ni wọ́n ṣe tí wọ́n fi rí ìwé pélébé kan nínú ọkọ̀ tí wọ́n jí gbé náà. Inú ìwé yìí ni wọ́n mú lọ fún àyẹ̀wò kíní ní ẹ̀ka tó fi ìmọ̀ ìjìnlẹ̀ ṣe àyẹ̀wò. Ìṣẹ̀lẹ̀ ló tọ́ka sí afurasí kan gbòógì tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣódẹ̀dẹ̀ Ọlájùwọ̀n Philip. Ẹni ọdún 22 ni Philip. Ìbàrà ní Abẹ́òkúta ni wọ́n ti lọ gbé lọ́jọ́ 24 oṣù Òkúdù ní tó ti ṣiṣẹ́ lébìrà. Philip ló tọ́ka àwọn méjì yòókù. Orúkọ wọn náà ní Ṣákírù Iroyin Ayọ̀lá, ẹni ọdún 27, àti Ṣóbú Ọbáfúnṣọ́, ẹni ọdún 36. Aṣọ́gbà ni Ayọ̀lá nígbà tí Ṣóbú jẹ́ mọ̀lẹ́mọ̀lẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jájúní, Philip jẹ́wọ́ pé òun ṣekú pa Oyèṣíkù láti gbẹ̀san ìwà tó hù sí òun nígbà tí òun fi ṣe aṣọ́gbà lọ́dọ̀ rẹ̀. Aṣọ́gbà rẹ̀ tuntun Adétáyọ̀ ni wọ́n kọ́ mú lẹ́nu ọ̀nà àbáwọlé. Òun ni wọ́n tì gbọ̀ngbọ̀n lọ kan ilẹ̀kùn Oyèṣíkù tí wọ́n fi pa àwọn méjèèjì. Oníkólóbó ni àwọn ọlọ́pàá ti lọ gbé ọkọ̀ Oyèṣíkù tí wọ́n wà lọ. Ìwé pélébé inú rẹ̀ ló tọ́ka Philip tí wọ́n fi mọ̀. Wọ́n wí pé òun fi ikú náà kọ Oyèṣíkù lẹ́kọ̀ọ́ ni. Àwọn nǹkan bíi àdá, òkúta ńlá, ọ̀bẹ ni wọ́n bá nílé Philip ní èyí tí yóò jẹ́rìí nílé ẹjọ́. Akọ̀ròyìn jùgbọ́n àìlera bàlá ìjẹ́kìlẹ̀ lè wá ti àṣẹ́rẹ̀. Ẹ pàdé wa ní ìgbà mìíràn fún àkọ́tún ìròyìn. Òṣètẹ́ ọ̀tẹ́ ti ṣe wà.